Tinubu jáwé gbélé-ẹ̀ fún akọ̀wé àgbà mẹ́ta. Ó pàṣẹ kí wọ́n fi kélé òfin gbé ẹnìkan. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáwé gbélé-ẹ̀ fún àwọn akọ̀wé àgbà mẹ́ta kan lórí ìdásílẹ̀ àwọn ayédèrú iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. MS Danjuma, Nadungu Gagare àti Richard P. Filangua ó ní àwọn akọ̀wé àgbà mẹ́ta náà tí ààrẹ jáwé gbélé-ẹ̀ fún. Ìgbésẹ̀ yìí ló máa ń wáyé lẹ́yìn tí alága àjọ tó ń gbógun ti ìwà jìbìtì nílẹ̀ Nàìjíríà ICPC ọ̀mọ̀wé Musa Aliyu tó máa jábọ̀ fún ààrẹ lórí àwọn ayédèrú iléeṣẹ́ tí wọ́n dá sílẹ̀ láti máa fi lu jìbìtì. Yàtọ̀ sí àwọn mẹ́ta wọ̀nyí, ààrẹ Tinubu mà tó pàṣẹ pé kí ICPC kó lọ fi kélé òfin kó fi gbé ẹnìkan tó ń jẹ́ George Buchi Nwambueze lórí ìwà ìbàjẹ́ náà. Alága àjọ ICPC ọ̀mọ̀wé Aliyu ìmọ̀ ló máa fìdí ìròyìn yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú Àbújá ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tá a wà yìí, lẹ́yìn tó jábọ̀ fún ààrẹ fún ìgbà kejì lórí àbájáde àwọn ìwádìí wọn nípa ìdásílẹ̀ àwọn ayédèrú iléeṣẹ́. Ṣáájú ní ọjọ́ Ẹtì ìní Aliyu ló ti kọ́kọ́ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ ní ọjọ́bọ̀ Thursday. Aliyu mà sọ wípé iléeṣẹ́ tuntun tí àwọn ṣàwárí rẹ̀ ìmọ̀ ló máa ṣiṣẹ́ lábẹ́ orúkọ tí wọ́n ń pè ní National Brands Development and Made in Nigeria Special Project Office. A gbọ́ pé wọ́n mà tún mú yàrá fún iléeṣẹ́ náà láyìíká iléeṣẹ́ akọ̀wé ìjọba Nàìjíríà OSGF lẹ́yìn tó lòdì sí òfin ìdásílẹ̀ iléeṣẹ́ tí ààrẹ kò sì buwọ́lù. Ọ̀mọ̀wé Aliyu ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ṣàwárí tuntun yìí nínú iṣẹ́ ìwádìí àwọn tó ń lọ gẹ́gẹ́ bí ààrẹ ti ṣe pàṣẹ fún àwọn láti tọpinpin ta ni George Buchi Nwambueze gan. Alága ICPC ó jẹ́ kó di mímọ̀ pé ẹni tó ń ṣe agbátẹrù iléeṣẹ́ tuntun yìí ó ní George Nwambueze, ẹni tó ń lo onírúurú ìnagijẹ tí àwọn èèyàn fi ń pè é. Ọ́fíìsì ayédèrú iléeṣẹ́ yìí National Brands Development and Made in Nigeria Special Project Office ó ní ẹni tó ń jẹ́ George Buchi Nwambueze ìmọ̀ ló máa ń ṣe agbátẹrù rẹ̀ pẹ̀lú àwọn afurasí alábàáṣiṣẹ́pọ̀ ní iléeṣẹ́ akọ̀wé àgbà orílẹ̀-èdè Nàìjíríà yìí lẹ́yìn tó tako òfin láì ní ìbuwọ́lù ààrẹ ilẹ̀ Nàìjíríà. Ọ̀mọ̀wé Aliyu sọ bẹ́ẹ̀. Ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú onírúurú orúkọ bíi George Nathan Nwambueze, Honourable George Buchi Nwambueze, Prince George Buchi Nwambueze àti George Nwambueze ó fi kún ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Aliyu wá sọ wípé àjọ ICPC ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ akọ̀wé ìjọba láti fi ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa ayédèrú ọ́fíìsì náà tó wà lábẹ́ ìwádìí tó àwọn létí tí àwọn sì ti fi ẹ̀kúnrẹ́rẹ́ àbájáde tuntun náà tó ààrẹ létí. Mo ti ṣàlàyé gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àbájáde ìwádìí tuntun, mo ti fi tó ààrẹ létí. ICPC yóò tẹ̀síwájú nínú ìwádìí wọn gẹ́gẹ́ bó ti yẹ. Aliyu wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn àbájáde tuntun yìí, ààrẹ ti wá pàṣẹ pé kí wọ́n wá ẹni tó ń jẹ́ George Buchi Nwambueze rí, kí wọ́n sì fi ọwọ́ òfin gbé e, àti pé kí àwọn akọ̀wé àgbà mẹ́ta kí wọ́n lọ rọ́kún nílé. Ààrẹ wá pa àwọn àṣẹ yìí pé kí á tètè lọ fi kélé òfin ká fi gbé ọmọọba George Buchi Nwambueze. Ó kéde gbélé-ẹ̀ fún àwọn akọ̀wé àgbà mẹ́ta wọ̀nyí MS Danjuma, Nadungu Gagare àti Richard P. Filangua. Alága ICPC sọ bẹ́ẹ̀. Ìdàgbàsókè tuntun yìí ìmọ̀ ló mà jẹ́ lára ìwádìí tó ń lọ lọ́wọ́ nípa ìdásílẹ̀ ayédèrú iléeṣẹ́ tí wọ́n ń pè ní Presidential Foreign Intervention Promotion Council, èyí tí Adéníyì Adéyẹmí tó ń lò fún ìwà jìbìtì tó sì ti ń fi ojú balẹ̀ ẹjọ́ báyìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wí tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ẹ ń wò wá o, àánú yóò fọ̀n nínú ayé mi àti àkùsímì òpin ọ̀sẹ̀. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.